A kú dédé àkókò yìí ní gbogbo tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa wò wá níkànnì Ajára Màlífà TV. Ojú tẹ́ fi ń wò wá ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ní di. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn o, lágbára Ọlọ́run bá àbúrò oníkọ̀ọ̀kan tèmi tiyín, àbúrò oníṣọ̀kan tèmi tiyín láṣẹ Èdùmàrè. Mo máa ń sọ wípé ẹ má jẹ́ agbára lẹ́nikẹ́ni, ìyá bàbá ẹ̀gbọ́n àbúrò ọ̀rẹ́ lábẹ́ bó ti wù kórí torí ẹni tó mọ ni wọ́n sọ wípé ó ń ṣe ni. Kí máa fi yẹn gbé oríyìn fún ikọ̀ olóbùrò of Africa wípé wọ́n kú iṣẹ́ takuntakun. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi ojú ẹnìkan wò eléyìí tí ó jẹ́ ọmọ ogun nígbà kan rí, eléyìí tí wọ́n ti lé kúrò nídìí iṣẹ́ ológun látàrí wípé wọ́n ní ó ṣe àṣemáṣe. Ìdí rèé tí ikọ̀ olóbùrò fi tẹ ọkọ̀ létí lọ sí iléeṣẹ́ ọlọ́pàá láti lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú onítọ̀hún. Kí ló ṣe gan nísàn-án? Ó jí ọmọ ẹbí rẹ̀ gbé ni. Ọ̀rọ̀ yìí pọ̀ o, ṣùgbọ́n ẹnu ọlọ́fà tẹ rí ẹni mo tá ti ń dùn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ darapọ̀ wá ní ìkànnì Ajára Màlífà TV, ẹ dákun subscribe sí ìkànnì yìí. Ẹ hàn notification button, ẹ subscribe, ẹ like, ẹ comment. Àjọṣepọ̀ wa tẹ́ rí yẹn la fi lè ṣe àṣeyọrí. Ó yá, ẹ jẹ́ ń ṣiṣọ́ lójú ẹ̀. Lágbára Ọlọ́run bá aláburú oníṣọ̀kan tèmi tí o tá bá rìn ẹjẹ́ àwọn àfúrà o. Ìrọ̀lẹ́ ayé òun náà la wà yìí. ẹ̀yà ọmọ nàìjíríà tẹ́lá fún láti máa gbọ́ wà káàkiri àgbáńlá ayé. Ọmọkùnrin tẹ́ ń wò lójú ìwòran yìí ni orúkọ rẹ̀ ń jẹ́ Ọlámilékan Ọmọ́túndé, tí ó ní òun ti gbà kan jẹ́ ìkan lára àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà Army, kó tó di pé wọ́n yọ òun kúrò ní ibi iṣẹ́. Ìlú kan tí wọ́n pè ní Maiduguri ni ó pé wọ́n gbé àwọn lọ tí àwọn sì ṣe àwọn àṣemáṣe kan níbẹ̀ tí wọ́n fi yọ gbogbo àwọn tí àwọn àṣemáṣe yìí tí wọ́n yọ wọ́n kúrò nínú iṣẹ́. Nígbà tí wọ́n yọ wọ́n kúrò lẹ́nu iṣẹ́ ní Maiduguri, ìlú Èkó náà ni ó padà darí sí, torí pé ọmọ bíbí ìlú Ìlọrin ló pe ara rẹ̀. Wọ́n ń gbé ní àdúgbò kan tí ó ń pè ní Ògìjò mọ́ Ìkòròdú, wọ́n jọ pa àlà ni. Báwo ni alàgbà yìí ṣe pàdé àpòpọ̀ pẹ̀lú ọmọkùnrin kan tí òun jẹ́ oníṣègùn láti ìlú Ìlọrin tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ajínigbé? Ta ni wọ́n jí gbé? Báwo ló ṣẹlẹ̀? Kí lorúkọ ẹ? Orúkọ mi ni Ọlámilékan Ọmọ́túndé. Ọlámilékan Ọmọ́túndé. Ọlámilékan Ọmọ́túndé. Bẹ́ẹ̀ ni sà. Ọmọ ìlú wo ni ọ́? Ọmọ Kwara State ní Ìlọrin South Local Government. Ibo yìí? Ìlọrin South Local Government. Ìlọrin South Local Government. Bẹ́ẹ̀ ni. Kí ló kọ àdúgbò yín bẹ̀ nílọrin? Orúkọ àdúgbò mi ni Ìdọ̀fìàn. Ìdọ̀fìàn. Bẹ́ẹ̀ ni. Ok. Ìwọ tó ń bọ́dún mélòó báyìí? Ó tó 35 years. 35 years. Bẹ́ẹ̀ ni. Ṣé ọmọ Ìdọ̀fìàn ni mọ́mì ẹ̀ náà? Bẹ́ẹ̀ ni. Àti dádì ẹ̀ náà? Bẹ́ẹ̀ ni. Ní Ìlọrin? Bẹ́ẹ̀ ni sà. Yeah. Iṣẹ́ wo ni ò ń ṣe? Iṣẹ́ àmì ni mò ń ṣe tẹ́lẹ̀, but wọ́n ti dismiss mi ní iṣẹ́ àmì. Kí ló fà á tí wọ́n fi dismiss ẹ? Báwo ni wọ́n ṣe dismiss ẹ? Ọdún wo náà dismiss ẹ? Wọ́n dismiss mi ní ọdún 2020 ní Maiduguri. Á sọ̀rọ̀ sókè díẹ̀. Wọ́n dismiss mi ní ọdún 2020 ní Maiduguri. So wọ́n blow attack kan ló ṣẹlẹ̀. So gba wa ta escape kúrò ń bẹ̀, wọ́n blow wa on àwò. Absent without official leave. Ok, wọ́n blow yín on àwò. Bẹ́ẹ̀ ni. Ìyẹn túmọ̀ sí pé bí ìgbà tí ẹ wà ní duty tí nǹkan kan wá ṣẹlẹ̀ tí ẹ wá sá àbí kúrò ní duty post. Bẹ́ẹ̀ ni. Ìyẹn ló fà á tí Nigerian Army tí wọ́n fi dismiss yín. Bẹ́ẹ̀ ni. Ok. Láti ìgbà yẹn ló ti padà sí barak mọ́. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin tán blow ń gbà yẹn tó mélòó? Wọ́n máa tó bí 150 ṣá. Bí 150. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin ń gbà yẹn. Bẹ́ẹ̀ ni. Yeah. Now, báwo ló ṣe padà dé ìpínlẹ̀ Ògùn mọ́ Èkó mọ́ gbogbo ẹ̀? Àti pé láti 2020 yẹn, iṣẹ́ wo ló ń ṣe láti ìgbà yẹn? Àti 2020 yẹn mò ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn company kan. Ìgbà míì mo ń ṣiṣẹ́ pẹ̀lú company nínú Èkó, àwọn tó máa ń ṣe plastic. Mo dẹ̀ máa ń bá ọ̀rẹ́ mi kan ṣiṣẹ́ pẹ̀lú mọ́tò kó tó di pé wọ́n gba mọ́tò ẹ̀ lọ́wọ́ ẹ̀. So máa ń wa trailer. Ok. Ṣé òun ṣe motor boy ni àbí wọn náà ń wa trailer? A jọ ń ṣiṣẹ́ pọ̀ ni, èmi òun máa wà lẹ́gbẹ̀ẹ́. So òun náà ló kọ́ mi bó ṣe tí náà ṣe mọ́wọ́ yí ọkàn bẹ́ẹ̀. Ok, bí motor boy. Bẹ́ẹ̀ ni. Ṣé ọ̀rẹ́ yẹn ló tọ̀ wá láti Ìlọrin? Àbí ìgbà tó ti kúrò ní... Òun náà lè mi stay sí, mi ò gbé lọ. Ìgbà tó kúrò ní Maiduguri yẹn, Èkó ló darí wá straight. Bẹ́ẹ̀ ni sà. Ṣé ibo ló ti join iṣẹ́ sójà? Mo join iṣẹ́ sójà ní Kwara State. Kwara State ló wà, ṣùgbọ́n ìgbà tí wọ́n blow yín ọ̀nà àwò yẹn, Èkó ló padà sí. Ọdún wo ló dé Èkó? Mo dé Èkó padà ní 2020 yẹn náà. 2020 yẹn ló dé Èkó padà.
ok. Apá abo ni ò ń gbé lẹ́kọ̀ọ́? Mò ń gbé sáìdì Ọkọ́ta. Ọkọ́ta. Bẹ́ẹ̀ni. Báwo ló wá ṣe dé Ògìjò mọ́ Kòròdú? So ọ̀rẹ́ mi kan ìgbà yẹn tá a jọ ń ṣiṣẹ́ pọ̀, a máa ń wá sí Ìkòròdú, a máa ń gbọ́jà wá sí Ìkòròdú, mọ́tò ẹ̀ tó ń wà yẹn. So kó tó di pé òun kúrò ní Kòròdú, òun ló jẹ́ kí n mọ Kòròdú. So ìgbà tí mo wá fẹ́ gbalé, máa wò pé kí n wá gbalé sí Kòròdú. So mo ṣe wá gbalé sí Kòròdú. Bọ́ síbi tí ó wà yẹn Ògùn state ni Ògìjò bí báńdìrì. Bí báńdìrì Èkó sí Kòròdú. Ògìjò sí Kòròdú àbí? Bẹ́ẹ̀. Bọ́ ibẹ̀ yẹn Ògùn state ni. Ògùn state náà kàlẹ́. Kí lórúkọ àdúgbò yín bẹ̀ ní Ògìjò? Sáìdì Ìtaolúwo. Ìtaolúwo. Bẹ́ẹ̀ni sà. Ní Ògìjò. Bẹ́ẹ̀ni. Now kí ni orúkọ street yín bẹ̀? Wọ́n máa ń pè bẹ̀ yẹn ní power line. Power line. Bẹ́ẹ̀ni. Ní Ìtaolúwo. Bẹ́ẹ̀ni. Lógìjò àbí? Bẹ́ẹ̀ni. Now à ń ṣiṣẹ́ ajínigbé gbowó, ajínigbé pa. Báwo ni o ṣe bára ẹ nínú iṣẹ́ yìí? Báwo ló ṣe bẹ̀rẹ̀? Kí ló sọ ẹ débi iṣẹ́ kidnapping? Ọ̀pọ̀ tó ṣẹlẹ̀ ni pé Bàbá sọ̀rọ̀ sókè dé. Ọ̀pọ̀ tó ṣẹlẹ̀ ni pé ọmọ ẹ̀gbọ́n mi yẹn mi ò ṣe rí, ṣùgbọ́n ìgbà tí mo kàn rò lọ́jọ́ kan pé ọmọ yìí ò mọ̀. Ẹ̀gbọ́n yẹn, báwo lẹ̀gbọ́n yẹn jẹ́ tẹ̀? Mother side mi ni mo ti ná láti family, so wọ́n jẹ́ bí dádì wọn jẹ́ bí ẹ̀gbọ́n sí mọ́mì mi. So ok, dádì bàbá ọmọ yẹn ó jẹ́ bí ẹ̀gbọ́n sí mọ́mì tiẹ̀. Bẹ́ẹ̀ni. Ok. So bàbá tiẹ̀ wá jẹ́ àbúrò sí mọ́mì tèmi. Ṣé Ògìjò bẹ́ẹ̀ làwọn náà ń gbé? Rárá, àwọn ẹ̀rọ bẹ́ẹ̀ wà ní London, so inú Èkó níbi tá a jọ wà ní làwọn wà. Ẹni tó jẹ́ òǹkù ẹ̀yẹn London ló ń gbé? Bẹ́ẹ̀ni. Ok, ṣùgbọ́n ìyàwó àti ọmọ wà ní inú Èkó? Ìyàwó náà ti lọ bá wọn, so ọmọ ló ń gbé ní sáìdì Ògìjò. Òǹkù ẹ̀ ń fẹ́ get it right ni o, òǹkù ẹ̀yẹn àti ìyàwó wọn ti wà ní London báyìí. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ọmọ tí ẹ jí gbé yìí Ògìjò mọ́ Kòròdú yẹn ló wà àbí? Bẹ́ẹ̀ni. Kí ló ń ṣe ńbẹ̀? Ibẹ̀ ni ilé tán kọ́ síbẹ̀ ló ń gbé. Ta ló wà pẹ̀lú ńbẹ̀? Àwọn méjì pẹ̀lú ọmọdọ̀. Ok, ọmọdọ̀ ni wọ́n fi àwọn ọmọ yẹn sílẹ̀ fún. Bẹ́ẹ̀ni. So ọmọ yẹn náà tún ní àbúrò àbẹ́gbọ́n ni? Ó láàbúrò. Ọmọ yẹn tó ọmọ ọdún mélòó? Ó máa tó 17 years. 17 years. Bẹ́ẹ̀ni. Ṣégbà tí mọ́mì àti dáàdì ọmọ yẹn ń travel, ṣé o wà aware pé wọ́n ń travel? Mo wà aware pé wà bẹ́ẹ̀ ń travel torí nínú Èkó ìgbà tájọ́ ń gbé pọ̀ ní Èbúté Mẹ́ta náà ti lọ láti 2012. Ok, wọ́n sọ fún ẹ pé àwọn ń travel? Bẹ́ẹ̀ni, mo mọ̀ pé wà bẹ́ẹ̀ ń travel. Ìgbà tí mọ́mì ọmọ yẹn náà ń travel, wọ́n sọ fún ẹ? Mi wà aware, mi ò sí ara nígbà tí mọ́mì ẹ̀ travel. Bó ló wà nígbà yẹn? Mo travel nígbà yẹn, bọ́ wọ́n ṣẹ̀ lọ kò tí ì pẹ́ tán lọ ṣàgbà tí mo gbọ́ last year náà lọ. Last year ni mọ́mì wọn lọ àbí? Bẹ́ẹ̀ni. So ìgbà tí wọ́n lọ yẹn ló ti gbọ́ pé mọ́mì wọn yẹn travel. Ṣé bàbá àti ìyá ọmọ yẹn orú ìhà wo ni wọ́n kọ sí ẹ? Bóyá sọ̀rọ̀. So ìhà tó dáná náà kọ sí ni wọ́n náà. Kò sí jà, kò dẹ̀ sí pé wọ́n ń ṣe ohun tí ò dá sí àbí? Bẹ́ẹ̀ni, wọ́n ṣe nǹkan tí ò dá sí mi. Wọ́n ṣe nǹkan tí ò dá sí mi, wọ́n wà òkè. Wọ́n wà òkè, ẹjọ́ wà òkè. Bẹ́ẹ̀ni. Kò sí pé ìjà wà láàrin àbí wọ́n burú mọ́ ẹ àbí wọ́n ṣe nǹkan tí ò dá àbí wọ́n ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kan? Kò sí jà rárá láàrin. Báwo ló wá ṣe jí ọmọ yẹn gbé? So ọjọ́ yẹn mo ní pé kó wá mọ́dọ̀ mi torí kò mọ̀dọ̀ mi tẹ́lẹ̀. So o pè lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo ní kó wá sọ́dọ̀ mi, wá sí ọ̀dọ̀ mi, wá sí Ìtaolúwo, wá dódè mi ní Ìtaolúwo. So ìgbà tó dẹ̀ wá sí Ìtaolúwo, mo dẹ̀ mú wa lórí ọ̀kadà pẹ̀lú ọlọ́kadà tí ó gbé mi, so ó dẹ̀ jókòó sẹ́yìn mi, ó ń bọ̀ láti school. So ìgbà tá a dẹ̀ dé ilé ọ̀dọ̀ mi, ó dẹ̀ wọlé, ó jókòó. So kí n dẹ̀ tó wọlé, ìyẹn Ṣéwà Àyìnlá tó jẹ́ ẹni tó wà pẹ̀lú mi kejì mi tájọ́ ṣiṣẹ́ yẹn. Tó lóun ṣiṣẹ́ ìṣègùn yẹn àbí? Bẹ́ẹ̀ni. So mi fẹ́ lọ get drinks. Ṣé ẹ ti jọ sọ pẹ̀lú Ṣéwà Àyìnlá yẹn pé ẹ fẹ́ ṣiṣẹ́ báyìí? O ti sọ fún tẹ́lẹ̀? Ìgbà tó lóun wà lẹ́kọ̀ọ́, mo pè, mo ní kó wá sọ́dọ̀ mi, mo ti ṣàlàyé fún lórí fóònù. Pé ẹ fẹ́ jí ọmọ kan gbé ni o? So mo ní pé kó wá pé báyìí. Ṣé o ṣàlàyé pé ẹ fẹ́ jí èèyàn gbé ni? Bẹ́ẹ̀ni. So ẹ jọ mọ̀ sí? Bẹ́ẹ̀ni, mo ṣàlàyé fún. Ok. So èmi wá lọ ra drinks kí n tó dé, láti bí mo ti lọ ra drinks, wọn àtọmọ ẹni mo bá nínú ilé tán ti sọ̀rọ̀, ó ti tá ẹ̀ lọ́wọ́, ó ti so lọ́wọ́ àtẹsẹ̀. Ìwọ ló ní kó so lọ́wọ́ àtẹsẹ̀? Bẹ́ẹ̀ni. Ok. So ẹ so ẹnu ẹ náà ni àbí kí lẹ? Ó so ọwọ́, rárá, ó so ọwọ́ àtẹsẹ̀. Ọmọ yẹn ò dẹ̀ pariwo? Kò pariwo. Ok.
bàtẹ́ ń so ọmọ yẹn lọ́wọ́ àtẹ̀lẹ̀ kí ló ń sọ kí ni nǹkan tó ń kò sọ anything kò sọ anything bẹ́ẹ̀ ni. kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. So ìgbà tó dẹ̀ di alẹ́ so ó pe dádì ẹ̀ ń pe nọ́mbà ẹ̀ so kò lè bá wọn sọ̀rọ̀ on time àní kò lè bá wọn sọ̀rọ̀ time yẹn so ìgbà tó wá di òru so ló máa pick ẹ̀ wá sọ fún dádì ẹ̀ pé ibi tóun lọ sí Jẹ̀bú ní birthday ọ̀rẹ́ òun kan so ibi tóun ti ń bọ̀ ni wọ́n ti jí òun gbé. ìwọ ló ní kó parọ́ bẹ́ẹ̀ àbí. bẹ́ẹ̀ ni. kí ló tí wọ́n bá dádì àti mọ́mí ẹ̀ sọ̀rọ̀ pé ìwọ ló jí ọmọ gbé o. nítorí pé wọ́n mọ̀ mí pé àbúrò àwọn ni mí so ṣé Àyìnlá ló ń bá wọn sọ lórí fóònù. ok ṣé Àyìnlá yẹn ló sọ pé ọmọ yín kọ́ wọn ti jí ọmọ yín gbé o èló lẹ̀ ń bè lọ́wọ́ bàbá àti ìyá ọmọ yẹn. so a béèrè 50 million. 50 million. 50 million. so wọn alágbára àwọn ògbé owó yẹn so àwọn ìṣàjọ ní pé sí 2 million. ẹ tí a gbọ́ 2 million yẹn. so ọmọ Ìgbò tí account number ọmọ Ìgbò tí a fẹ́ fi gbà so wọ́n ti send ẹ̀ sí account number ọmọ Ìgbò yẹn so ìgbà tí wọ́n fẹ́ lọ gba owó yẹn lọ́wọ́ ọmọ Ìgbò yẹn ibẹ̀ ni àwọn ọlọ́pàá ti dé. kí ló wà láàrin wàtò ọmọ Ìgbò yẹn. so mo kàn máa ra nǹkan lọ́dọ̀ ẹ̀ mo máa ń ra drinks lọ́dọ̀ ẹ̀ ń gbà mí tí máa ń. so ọmọ Ìgbò yẹn ò mọ̀ pé ransom lẹ fẹ́ gbà àbí. bẹ́ẹ̀ ni. ok ó kàn padà wá fura ni pé nǹkan kan ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni sà. náà gbogbo ìwà tẹ́ ẹ hù yìí kí ni nǹkan tó wà lọ́kàn báyìí kí ló fẹ́ láti ọ̀dọ̀ gbogbo Nàìjíríà kan ṣe fún yín àti pé ṣé ìwà ìṣèwà tó dáa ni. kò ń ṣèwà tó dáa so mo plead ìjọba dárí ẹ̀ṣẹ̀ mi jì mí mo gbà pé mo ti ṣàṣìṣe ìrẹ́ ò ní ṣẹlẹ̀ mọ́ so kẹ́nìbọ̀dì dẹ̀ máa ní lọ́kàn pé kidnapping ni way out láti lè succeed in life. ẹni mi ò lò ti jí gbé tẹ́lẹ̀ rí. mi ò ṣe rí sà. o ṣe rí o ṣúọ. bẹ́ẹ̀ ni sà. àkọ́kọ́ lélẹ́yìí. bẹ́ẹ̀ ni. kí lorúkọ ẹ lẹ́ẹ̀kan sí. Ọlámilékan Ọmọ́túndé. ṣé bàbá ọmọ yẹn ti padà mọ̀ pé ìwọ ló jí ọmọ àwọn gbé báyìí. bẹ́ẹ̀ ni sà. kí ló wá ń sọ. wọ́n sọ pé kí ló tí mo fi ṣe irú nǹkan báyẹn bóyá nǹkan má bínú. àbó ti béèrè nǹkan lọ́wọ́ fún àwọn bàbá àti ìyá ọmọ yẹn tí wọ́n ṣe fún ẹ tẹ́lẹ̀ ni. rárá. orúkọ ẹ lẹ́ẹ̀kan sí. Ọlámilékan Ọmọ́túndé.